Ogun parí, Amẹrika àti Iran ti parí ìjà wọn o. Gbogbo ayé ló ń dùn mọ́ nígbà tí wọ́n gbọ́ ìròyìn náà pé àwọn orílẹ̀-èdè àgbáyé méjèèjì tí wọ́n ti ń bá ara wọn jà láti ọjọ́ yìí tí ogun náà sì ti fẹ́ kan gbogbo ayé ti pinnu láti fòpin sí ogun náà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí. Ogun náà kò sì ní í jà níbì kankan mọ́. Ilẹ̀ Amẹ́ríkà ti sọ bẹ́ẹ̀, àwọn aláṣẹ Iran náà ti sọ bẹ́ẹ̀. Wọ́n ní lọ́jọ́ márùn-ún òní, ọjọ́ 19 oṣù kẹfà yìí ni wọn yóò tọwọ́ bọ ìwé àdéhùn pé kò ní sí ogun náà fúngbà pípẹ́ mọ́. Gbogbo ayé ló yà lẹ́nu torí lójijì ní kinní náà bá wọn. Nígbà tó jẹ́ láìpẹ́ yìí ni Donald Trump sì ń halẹ̀ pé tí Iran kò bá dáhùn, tí wọn kò bá gba ohun tí àwọn ń wí, ogun náà yóò tún bẹ̀rẹ̀ lákọ̀tun ni. Bẹ́ẹ̀ náà ni Iran sì ń sọ pé àwọn ò ní gbà láyé kí Amẹ́ríkà kó àwọn ní ìpapámọ́ra, pé bó bá wù wọ́n kí wọ́n forí dólẹ̀, àwọn ò ní bá wọn tọwọ́ bọ ìwé àdéhùn pákáleke. Ohun tó mú ìjayà wá rèé tí àwọn èèyàn kò sì rò pé ogun náà súnmọ́ láti parí. Àmọ́ bí àwọn méjèèjì ti wá fọwọ́ sí ìkéde pé kinní náà ti dé ọ̀ọ́kán ìparí báyìí ló mú inú àwọn olórí orílẹ̀-èdè àgbáyé gbogbo dùn, tí kinní náà sì tún yà wọ́n lẹ́nu. Ohun tó sì fa ìyanu náà ni pé àwọn èèyàn àgbáyé yìí kò rò pé ogun náà ti súnmọ́ ìtòsí àti parí rárá, pẹ̀lú ìlérí tí àwọn orílẹ̀-èdè méjèèjì ń lé síra wọn àti báwọn Ísírẹ́lì tó ń ṣojú Amẹ́ríkà ti ṣe ju bọ́ǹbù kan lu Lebanon láìpẹ́ yìí, tí Iran sì lóhùn ti ń múra láti gbẹ̀san. Àmọ́ bó tiẹ̀ jẹ́ kinní náà jẹ́ òjijì, inú gbogbo ayé ló dùn sí i. Lẹ́yìn tí ọ̀rọ̀ náà ti ń jáde bí àhesọ tẹ́lẹ̀ tí àwọn èèyàn ń sọ pẹ̀lú ìsàlẹ̀ ohùn, ni olórí orílẹ̀-èdè Pakistan Shehbaz Sharif kéde ní gbangba lánàá ọjọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2026 yìí pé àwọn orílẹ̀-èdè méjèèjì Amẹ́ríkà àti Iran ti gbà láti dáwọ́ ogun yìí dúró ní gbogbo ibi pátá tí wọ́n ti ń jagun náà, títí dé Lebanon pàápàá ni. Kò ní í sógun níbì kankan mọ́ ní gbogbo ilẹ̀ Lárúbáwá pàápàá. Olórí ìjọba náà ní bó bá di ọjọ́ Ẹtì Friday tó ń bọ̀ yìí, gbogbo àwọn yóò pàdé ní orílẹ̀-èdè Switzerland. Níbẹ̀ làwọn yóò ti bu ọwọ́ lu ìwé àdéhùn tí ohun gbogbo yóò sì yanjú. Sharif ní ọ̀rọ̀ náà kì í ṣe kékeré o. Ìjókòó ojoojúmọ́ àti àjọsọ tí àwọn ṣe lórí ọ̀rọ̀ náà kò kéré. Àmọ́ síbẹ̀, ó ní kéèyàn dúpẹ́ lọ́wọ́ àwọn ará Amẹ́ríkà àtàwọn ti Iran tí wọ́n gbà pé ó sàn kí àwọn jókòó yanjú ọ̀rọ̀ náà ju kí àwọn máa jà lójú ogun lọ, kí àwọn máa ba nǹkan àtayébáyé jẹ́, kí àwọn sì máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò lójoojúmọ́. Olórí Pakistan náà ní kì í ṣe òun nìkan lòun ṣe iṣẹ́ náà o, tàbí pé orílẹ̀-èdè tòun nìkan ni. Ó ní níbi tọ́rọ̀ náà yanjú dé yìí, àfi ká dúpẹ́ lọ́wọ́ aláṣẹ ilẹ̀ Saudi Arabia àti àwọn aláṣẹ Qatar àti Turkey pé wọ́n ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ yìí ni. Àwọn tí wọ́n mọ bó ti ń lọ ní oríṣiríṣi ìpàdé làwọn alágbára ayé yóò fọ̀sẹ̀ yìí ṣe láti rí i pé àwọn àkọsílẹ̀ àdéhùn tó yẹ kó wà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ti wà nílẹ̀ sẹpẹ́ kó tó dọjọ́ táwọn alágbára méjèèjì yóò pàdé ara wọn. Àwọn tí wọ́n kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ náà sì ń wò ó pé irọ́ ni tàbí òótọ́. Nígbà náà ni wọ́n rí ọ̀rọ̀ tí Donald Trump, olórí ilẹ̀ Amẹ́ríkà fúnra ẹ̀ kọ báyìí pé ọ̀rọ̀ àjọsọ wa pẹ̀lú orílẹ̀-èdè Iran ti parí síbi tó dáa o. A ti forí àdéhùn tí o. Ẹ̀yin ọkọ̀ ojú omi àgbáyé, ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ sílẹ̀. Ẹ jẹ́ kí epo rọ̀bì tún máa ṣàn káàkiri ibi gbogbo. Ìwọ̀nba ọ̀rọ̀ tí Trump sọ yìí fi bí inú ẹ̀ ti dùn tó hàn. Bẹ́ẹ̀ ló tú àṣírí ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí gan fáyé rí. Ọ̀rọ̀ epo rọ̀bì gan ni kókó ìjà yìí o. Ìyẹn epo rọ̀bì tí wọ́n fi ń ṣe bẹntiróòlù, gáàsì àti àwọn nǹkan oríṣiríṣi míì, tó sì jẹ́ káàkiri àgbáyé ni wọ́n ti ń lò ó. Níwọ̀n gba ìgbà tí kò ti sí ibi tí wọ́n ń gbé ọ̀pọ̀ epo náà gbà lọ sáwọn ìlú òyìnbó ńláńlá yìí ju Strait of Hormuz lọ. Ohun tó fàdí ìjà nìyẹn. Iran ló ń ṣe àkóso Strait of Hormuz. Strait of Hormuz yìí ni Donald Trump fẹ́ gba àkóso ẹ̀ kúrò lọ́wọ́ Iran. Nítorí bí kinní náà ti wà lọ́wọ́ Iran yìí, ó sọ orílẹ̀-èdè náà di pàtàkì nínú àwọn orílẹ̀-èdè àgbáyé ni. Èyí ò dùn mọ́ Donald Trump nínú rárá. Ìyẹn ló ṣe jẹ́ pé gbogbo agbára tó ní ló lò.
gbogbo ìhàlẹ̀ tó mọ̀ ló ṣe. Olóhun yóò ju bọ́ǹbù lu gbogbo Strait of Hormuz. Òun yóò pa Iran run lórílẹ̀‐èdè àgbáyé. Òun yóò fi sọ́jà pa gbogbo tọmọdé tàgbà ibẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ Iran takú. Wọ́n ní níbi èèní làwọn yóò pa ìyá alákàrà sí. Ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. Ẹni tó fẹ́ gba òòṣà ẹni, tí yóò gbà ìyàwó ẹni, tí yóò tún kó àwọn ọmọ ẹni lọ, bó bá gbẹ̀mí ẹni kò ṣe nǹkan kan. Iran ní bó bá ku ẹ̀mí kan lẹ́nu àwọn ò ní gbà o. Kò sẹ́ni tí yóò gba Strait of Hormuz lọ́wọ́ àwọn. Ohun tó já kí ìjà náà le koko rèé. Díẹ̀ ló sì kù kó di ìjà gbogbo ayé. Ó tiẹ̀ dìjà gbogbo ayé náà nítorí nígbà tí wọn kò ti lè gbé epo kọjá ní Strait of Hormuz, tí Iran ti ibẹ̀ pa, ìnira epo rọ̀bì bẹ̀rẹ̀ kárí ayé. Agbá epo rọ̀bì yìí tí wọ́n ti ń tà lọ́jà àgbáyé níbi $70 tẹ́lẹ̀, ó fò fẹ̀rẹ̀ di 100 láàrin àsìkò tí a sì wáyé. Kìnìún náà ti di bí 100. Paríparí ẹ̀ ni pé Iran takú pé ọkọ̀ ojú omi kan tó ń gbé epo kò ní gba orí agbami yìí kọjá o, pé èyíkéyìí tó bá ṣe bẹ́ẹ̀ iná yóò jó o. Nígbà tí wọ́n sì ti sọ bọ́ǹbù lù bí ọkọ̀ ojú omi méjì bẹ́ẹ̀, àwọn tó kù mórímù, kálukú yẹra fún ìparun ayérayé. Nígbà náà ni Trump pe gbogbo ayé. Ó bẹ̀ wọ́n lọ́wẹ̀. Ó ní kí wọ́n dìde, pàápàá àwọn orílẹ̀-èdè Europe. Ó ní níbi tí ọ̀rọ̀ dé yìí, gbogbo àwọn làwọn gbọ́dọ̀ jà o. Gbogbo àwọn làwọn gbọ́dọ̀ gba agbára burú yìí lọ́wọ́ Iran. Àwọn gbọ́dọ̀ sọ wọ́n dilẹ̀ kí wọ́n lè jẹ́ kí ayé mi. Àmọ́ ìjàpá lọ́lọ́gbọ́n ẹ̀wẹ́ tó rò pé òun gbọ́n ju ìgbín lọ. Òun ò mọ̀ pé gbogbo ọgbọ́n alábàáhùn ẹ̀yìn ló fi ń tọ̀gbín. Àwọn orílẹ̀-èdè àgbáyé tí Trump dojúkọ mọ̀ pé ọkùnrin náà kàn fẹ́ gbé àwọn ṣán igbó dídí ni. Wọ́n mọ̀ pé tara ẹ̀ ló ń jà fún, kì í ṣe ti gbogbo ayé. Ni wọ́n bá dẹ́yẹ sí i, wọ́n láwọn ò bá a ṣe, àwọn ò sì lè bá a dojú ogun kọ Iran. Níbi tí ọwọ́ òun náà ti bẹ̀rẹ̀ sí bọ́ nìyẹn. Àwọn alágbára ayé yìí kọ̀yìn sí, bó tiẹ̀ jẹ́ wọn ò sọ bẹ́ẹ̀ fún un. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tó fẹ́ fi wọ́ gbogbo èèyàn mọ́ra sọ́dọ̀ ẹ̀ ọ̀tọ̀ ni o. Ọ̀rọ̀ ẹ̀sìn ló lò, díẹ̀ ló sì kù kó kọjú àyè síra wọn. Trump kò sọ pé nítorí agbami Strait of Hormuz, níbi tí epo tí gbogbo ayé ń lò ń gbà kọjá yìí, lòun ṣe fẹ́ gbógun ti Iran. Ó ní nítorí pé Iran ń ṣe akatakítí ẹ̀sìn. Wọ́n ń tẹ̀lé àwọn afẹ̀míṣòfò. Wọ́n ń fún àwọn afẹ̀míṣòfò ní èlò tí wọ́n ń lò. Wọ́n sì ń sanwó fún wọn. Àti pé àwọn gan ló lórí àwọn afẹ̀míṣòfò ayé. Bí wọ́n bá sì wà lórí ìdúró ayé ò ní gbádùn. Ogun afẹ̀míṣòfò ni wọn yóò máa gbé dìde lójoojúmọ́. Ìyẹn ló ṣe jẹ́ ogun afẹ̀míṣòfò ní Trump pé ogun náà, tí wọ́n sì kún Israẹli lọ́wọ́, tí Israẹli àti Amẹrika bẹ̀rẹ̀ sí pa àwọn olórí ilẹ̀ Iran àti àwọn olórí ogun wọn, tí wọ́n ní afẹ̀míṣòfò ní gbogbo wọn. Lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ogun yìí gan, lọ́jọ́ 28 oṣù kejì ọdún yìí, February 28, 2026, ní Israel àti Amẹrika ti pa olórí orílẹ̀-èdè Iran, Ayatollah Khomeini. Láàárín oṣù kan sí àsìkò náà ni wọ́n sì fẹ́rẹ̀ pa àwọn olórí ogun wọn gbogbo tán pátá. Bí wọ́n ti pa mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ogun gbogbo, ni wọ́n pa olórí àwọn sọ́jà, wọ́n pa olórí àwọn ọmọ ogun ojú omi àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ayé ló sì ń tẹ̀lé Trump o, tí wọ́n ní ogun àwọn afẹ̀míṣòfò ní òun àti Israẹli ń jà. Wọ́n fẹ́ jẹ Iran tó jẹ́ olórí ilẹ̀ àwọn afẹ̀míṣòfò run ni. Nígbà náà ni Israẹli múra kánkán sí ọ̀rọ̀ náà, tí wọ́n sì múra ogun náà ní kólekóle. Nítorí níbẹ̀rẹ̀ ogun yìí, Trump kò pè é ní ogun Amẹ́ríkà o, ogun Israel àti Iran ló ń pè é, tó ní àwọn kan ran Israel lọ́wọ́ lásán ni. Àmọ́ àṣírí ti tú pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá. Nítorí nísìnyí tí wọ́n ń pète láti parí ìjà náà, wọn ò pe Israel sí i mọ́. Kódà nígbà tí ọ̀rọ̀ náà ti débì kan, ní Amẹ́ríkà ti Israel sẹ́gbẹ̀ẹ́ kan, tó sì jẹ́ Donald Trump fúnra ẹ̀ ló dojúkọ Iran. Gbogbo bí ogun náà ti ń le tó, òun náà ló ń sọ ohun tí yóò ṣẹlẹ̀ àti ohun tí ò ní ṣẹlẹ̀ lójú ogun. Bẹ́ẹ̀ ni bí kò bá ṣe pé Iran ń dúró gidigba, ó lójú orílẹ̀-èdè tí ohun tó ṣẹlẹ̀ yìí yóò ṣẹlẹ̀ sí tí kò ní parẹ́ lóòótọ́, nítorí ogun ọ̀nà méjì ni wọ́n dojúkọ. Bí Amẹ́ríkà ti ń rán bọ́ǹbù tí wọ́n wá, bẹ́ẹ̀ ni Israẹli kò fi ọjọ́ kan báyìí dúró. Ọ̀tá tó sì ti wà láàrin Israẹli àti àwọn ilẹ̀ Lárúbáwá yìí ni orílẹ̀-èdè náà lò pẹ̀lú àtìlẹ́yìn Amẹ́ríkà láti fi máa bá gbogbo nǹkan Iran jẹ́, tí wọ́n sì ń pa àwọn èèyàn wọn lọ. Àmọ́ Iran náà kò dúró. Ẹni ogun pa àpagbè ni, àwọn náà ń jà lọ bí àrìlà ni. Gbogbo ọgbọ́n tí Amẹ́ríkà sì dá láti gba Strait of Hormuz, Iran rí i pé kinní náà kò ṣeé ṣe fún wọn. Epo kò lè kọjá níbẹ̀,
torí kò sí ọkọ̀ ojú omi tí yóò forí la àdó ikú lóríṣiríṣi tí àwọn Iran ti ká sílẹ̀ fún gbogbo wọn. Kódà bí Trump ti lágídí àti agbára tó, kò lè ní kí àwọn ọmọ ogun òun rọ́lu inú agbami náà, nítorí ọlọ́gbà ló mọ̀nà ọgbà, kò mọ ibi tí àwọn Iran ń kẹ́ nǹkan burúkú sí fún gbogbo ẹni tó bá fẹ́ gbabẹ̀. Òun tó jọ pé ó padà wàá fòpin síjà náà rèé, torí lẹ́yìn tí Trump ti rí i pé ojú líle kò ṣeé gba Strait of Hormuz, òun náà sọ̀rẹ́ńdà, ó gba ọ̀rọ̀ àjókòsọ. Òun tó fa ìdùnnú tí Trump fi hàn lánàá ọjọ́ àìkú Sunday rèé, tó ní kí gbogbo àwọn ọkọ̀ ojú omi àgbáyé àti gbogbo àwọn tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ìgbáradì kí epo rọ̀bì tún bẹ̀rẹ̀ sí í ṣàn láti orílẹ̀-èdè gbogbo. Òun tó fa èyí ni pé nínú àdéhùn ogun parí tí wọ́n fẹ́ ṣe yìí, ṣíṣí ọ̀nà ojú omi agbami Strait of Hormuz yìí wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni Amẹ́ríkà yóò san àwọn owó kan fún Iran láti fi ṣe àtúnṣe sí àwọn nǹkan wọn tó bàjẹ́ kíá àti àwọn nǹkan míì tí wọn kò tíì ṣe àlàyé ẹ̀ síta. Kò pẹ́ tí Trump sọ̀rọ̀ tiẹ̀ náà ni igbákejì mínísítà fún ètò ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti Iran, Qasem Gharibabadi, ní àdéhùn tí àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú Amẹ́ríkà yìí ni yóò fòpin sí gbogbo ogun tí àwọn ti ń jà láti ọjọ́ yìí wá. Lẹ́sẹ̀kẹsẹ̀ sí ni. Àmọ́ èyí tó ṣe kókó tó sì kan gbogbo ayé jù náà ni ti ojú agbami Strait of Hormuz yìí, nígbà tó jẹ́ ibi tí ọ̀rọ̀ náà ti bá kan gbogbo ayé nìyẹn títí dórí Nàìjíríà tiwa. Láti ìgbà tí ogun yìí ti bẹ̀rẹ̀ ni wọ́n ti ń ta epo bẹntiróòlù ní Nàìjíríà yìí ní owó tó lé ní ẹgbẹ̀fà, 1,200 naira. Ìgbà kan sì wà tí wọ́n ń ta lítà epo kan ní ẹgbẹ̀je, 1,400 naira. Ṣùgbọ́n pẹ̀lú èyí tí wọ́n fẹ́ ṣe yìí, bí wọ́n bá fọwọ́ sí ìwé náà ní ọjọ́ 5 tí wọ́n dá yìí, owó epo bẹntiróòlù yóò já wálẹ̀ lọ́jà àgbáyé, nítorí àwọn ọkọ̀ ojú omi yóò máa lọ wọn yóò máa bọ̀ láti ọjọ́ Sátidé ní Strait of Hormuz, tí kò sì ní sí ìdíwọ́ kankan fún wọn. Ohun tó fà á tí gbogbo ayé fi ń retí ìfọwọ́sí ìwé àdéhùn Amẹ́ríkà àti Iran ní orílẹ̀-èdè Switzerland nìyí, torí kálukú ló mọ̀ pé lẹ́yìn tí wọ́n bá ti fọwọ́ sí, àlàáfíà yóò padà wá sáyé, ohun gbogbo yóò sì tún bẹ̀rẹ̀ sí lọ déédé bó ti ń lọ tẹ́lẹ̀ kí ogun tó dé. Kí Ọlọ́run jẹ́ kí èyí ṣeé ṣe bẹ́ẹ̀ o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Amẹ́ríkà àti Iran yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ìparí ìjà àti ìparí ogun wọn fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.